mi ṣọ́ra fún òrùka ìyá. Ìdáná mọ̀ mi ṣọ́ra fún òrùka òfò. Ìdáná mọ̀ mi òrùka ọ̀nà náà. Ìdáná mọ̀ mi òrùka. Promise ring, promise ring. You the fun. Ṣé gbogbo nǹkan tí o bá fẹ́ kí n ṣe fún ẹ? Yes. Are you serious? Látijọ́ tí mo ti gbọ́njú mọ́ ara mi ò serious báyìí rí. Yes. Will you marry me? Yes, yes, yes. Oh my God. I love you, baby. I love you, darling. Oh, I love you, darling. Are you happy now? So glad. I'm so excited. Hey, diamond ring rèé o. Ah, bó ṣe fine, sí fẹ́. Bó dàbí ẹni wípé style tó ń lò yẹn, tó máa sọ pé wọn ò ní ṣe kinní yẹn, àfi tó bá fi ring sí ẹ lọ́wọ́. I think I have to emulate it o. Sherry, èmi tó jẹ́ pé mo mọ̀ pé àwọn ọkùnrin yẹn wọn ò ní kankan ṣe. Ẹni tó bá bá àwọn ọkùnrin wa dí o, ó ní láti lo number 6 ẹ̀. Nígbà tí mo rí pé tó bá tètè dè wọ́n mọ́bì kan ọkọ̀ máa lu ẹ nílò omi òjò ni wọn ò lè afford láti máa ṣe nǹkan tá à ń wí. Wọ́n sọ fún mi pé tí wọ́n ti mọ̀ pé mo fẹ́ get in between my legs. You have to engage me. Bọ́bọ́ gẹ́ṣin yẹn máa sọ fún un ó máa ṣe ó lè rò pé ó ti lẹ́tọ̀ọ́. Kí ló ń jealous fún gangan? Kí ni kémi máa ṣe nígbà tí wọ́n bá ń jealous? Ṣé bí wọ́n lóríṣiríṣi tó star? Èmi tí mi wá rí ọ̀kan tó star. Ìwọ ò rí èèyàn kankan tó stẹ̀ sí ìfẹ́ má tún ever sọ bẹ́ẹ̀ mọ́. Ìwọ tó yẹ pé orí opportunities ọkùnrin oríṣiríṣi every time lọ́mọ bó ṣe ń drop passes síbí ló ń drop ẹ̀ sọ́yìn ìwọ ló ń reject wọn. Bó ṣe bí engagement ring tí Ayọ̀lá ń celebrate kí ló tó wá ń fẹ́ máa sọ̀rọ̀ sí mi ní ká fèsì nǹkan tá a bá ń ṣe ń bíbá mi ò láìpẹ́. Fún blink Tóyìn ó mọ nǹkan ó dàbí ẹni wípé style tó ń lò yẹn tó máa ń sọ wípé wọn ò ní ṣe kinní yẹn àfi tó bá fi ring sí ẹ lọ́wọ́. I think I have to emulate it. I'm getting married. Hey girls, share people on me believe ṣá. Wọ́n mi ò ṣe bí lásán mo need spiritual attention. Tífẹ́ o fẹ́ máa múnú bí mi ó dẹ̀ rí pé à ń celebrate nǹkan ayọ̀ là ń ṣe. Ṣebí Fẹ́mi nìyẹn. Fẹ́mi is all over you. Ìwọ ló reject bọ̀bọ̀ yẹn now. Is it not good enough? Àbí kò dáa tó lọ́mọkùnrin ni. A man is a man. Tó bá sọ pé kò nínú Fẹ́mi àti deliverance èwo ló máa mú bẹ́ẹ̀. Mi fẹ́rẹ̀ yẹn stop ẹ̀ mo ń bínú. Abọ́lẹ̀ ṣe wá sọ pé kí n múrú Fẹ́mi yẹn. A big cute guy. So ọkùnrin ni now o kàn waste the prayer o ń pariwo fọ́lọ́run. Ọlọ́run rí ọ̀rẹ́ mi sórí irú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ lọ́wọ́lọ́wọ́ yìí irú ẹ̀ ló máa ṣẹlẹ̀ sí mi lágbára Ọlọ́run. Ó ń pariwo. Irú bó ṣe rí títí ẹ̀ ilé mi náà máa rí títí. Yóò jẹ́ kí n wọ̀ wò bóyá ó ń máa size ọwọ́ mi. Wọ́n gbélé ìgbìmọ̀ tó wò fẹ́ tẹ̀sẹ̀. Kó kí ni lọ sàn jọ. Ó lábòsí. Tó bá blink blink. Ó lábòsí. I am getting married. Okay, but babes, nísìnyí. Tó bá dọjọ́ wedding time first day. Yes. Can we talk somewhere?
Olúwa ṣe o, Jésù ṣe o, Olúwa ṣe o. Ọba àwọn ọba mo gbé yín ga mo yìn lógo. Torí pé fún mi ní ọkọ alálùbáríkà ọkọ ti tèmi. Àwọn ọkùnrin kan ṣì rí o. Kò ṣe alpha but well. Wọ́n rí ló máa bá mi sọ ike. I'm ready. Kò rí mi rí. Mo dẹ̀ ní ṣó lè má rí mi ó ní bẹ́ẹ̀ ni. Kájú nípa wedding máa wà òkè kọ̀kẹ́. Mo gbé ohun tí mo mọ̀ ọ́ jẹ dé o. Ìwọ máa fẹ́ tán ẹ̀ pa. Ìgbà wo? Yes. I did. You don't like it, right? It's really nice. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó wà ń tà ń sìn ní wọn lè ṣe oúnjẹ báyìí. Kàn ṣe pé bóyá omi gba ọ̀nà ọ̀tọ̀, àbí ata gba ọ̀nà ọ̀tọ̀, àbí pé iyọ̀ ní ojú. Púpọ̀ nù wọn gan lẹ̀ tẹ̀, wọ́n lè sọ iyọ̀ di omi. Wọ́n á kàn bùgbé, wọ́n bu omi ní àdé wọ̀. Kó dà sínú rice. Don't stop that. But this is really good. I give you 99/100. Oh, thank you. Ọmọ kan tó máa ṣẹlẹ̀ ní ẹ̀ tó máa ń dá kí ẹ̀ ní òbí tó bá dá. Especially tí wọ́n bá ní ìyá tó jẹ́ ìyá gidi. Mọ̀ mi máa ń lé mi lọ sí kitchen gbà yẹn. Bóyá nítorí àwọn compliment irú eléyìí tí mọ́ mi rò pé máa bá pàdé ní future náà ṣe ń lé mi. Wá dáná. Mommy really ṣe iṣẹ́ tó lágbára ni. She did a great one. Really? Yes. Oh, my dear. Oh, you feel good, my pop. Kí ló fà tójú pípọ́n? So, notice pé ojú mi pọ́n. Everything is fine. Mo ti ń ronú tipẹ́tipẹ́ mo kò ṣáà ronú. Kí ló fà ronú? Ọ̀rọ̀ èmi àti ẹ náà ni o. What about us? Mo pé kò easy kéèyàn bá obìnrin bíi tiẹ̀ pàdé. Tó jẹ́ pé gbogbo nǹkan tí èèyàn fẹ́ lára obìnrin ló wà lára ẹ̀. Mo rán wọ́n sọ̀rọ̀ tí Báíbù sọ tó sọ pé ẹni bá bá aya rere tó fẹ́ obìnrin rere ó bá ojú rere Ọlọ́run pàdé. Now I'm blushing. Just stop. Wípé mo bẹ́ẹ̀ pàdé ojú rere Ọlọ́run ni àmọ́ èṣù lè bàjẹ́. Baby stop. Èṣù ní lágbára lórí ìrìn àti. Listen, I'ma work towards it. Kó má jẹ́ kí èṣù bàjẹ́. Oh baby, stop. Because mi ò fẹ́ lose ẹ. You're not gonna lose me for anybody because I love you. I love you too, but mi ò fẹ́ kọ́kọ́rin kankan gbà mí mi lọ́wọ́. Ọkùnrin tó fẹ́ gbà mí mi lọ́wọ́. Jẹ́ ká máa jẹun wa lọ. Baby, will you marry me? Progress. I want to Bídèmí, ò ráyè ń tà báyìí. Mo ti sọ fún èmi àti ẹ àwa compatible. Ó wà sophisticated enough láti bá irú àwa yìí. Orí bàtà lásán ló wọ̀ tẹ́sẹ̀ ń gbọ̀n bí pẹ́pẹ́ tán ná nǹkan méjì tán ná nǹkan lọ́rùn. Ó mà ṣe o.
Jide. Tẹ́ṣì bá dà. A máa ń tún ògùn ní pàtàkì ní òfẹ́ balance. Màá dìde. What a good progress. Awo ní ṣubú mọ́. Balance. Bídèmí balance. Okay. Ṣorí ń sìn. Ó ti dá twice tó ti ṣubú ń sìn. Ó jẹ́ má yẹ ẹsẹ̀ ara ẹ̀ kó má kan dànù. Wo kò sí nǹkan kan kò sí nǹkan tó lè wọ̀ tó lè fi entice mi. Wọ́n tiẹ̀ kó lé ẹ lórí gan-an. Màá kó ibẹ̀ sápò, màá lọ fi ná, màá lọ ná fáwọn pupils mi ní school. Yes! Oh, èmi àti ẹ kò sí, I'm too peculiar láti wà pẹ̀lú irú ìwọ yìí. Ó ti wà ordinary jù bẹ́ẹ̀ ni. Ó jẹ́ bọ́ kó lè rìn dáadáa. Má ṣubú o. Ẹ̀sìn mi ò ní ṣe bí. Ó jẹ́ bọ́ kejì. Ẹ̀sìn mi ò ní ṣe bí. Wàá kán léyìn o. Bàtà yẹn ló fún ẹ lọ́rọ̀ sọ. Ó mà ṣe o. Ó insult mi. Ayé mi tèmi bá mi. Ó ní kó padà lẹ́yìn mi. Ti fẹ́ ní sọ̀rọ̀. I'm sorry. See, mo mọ̀ pé mo ti ń ṣẹ̀ nù látijọ́ ẹ̀. Mo mọ̀ pé àwọn ìwà tí mo wọ látijọ́ yóò bójú mu. Mo wá láti wá tọrọ àforíjì ni and mo ṣèlérí fún ẹ pé mi ní ever olúwa ẹ mọ́. I am sorry. Please. I'm not very sorry. I'm very sorry. Boluwatife Adesanya, please, will you marry me? I'm sorry. Because mo ti wà engaged. Ọkùnrin alálùbáríkà. Ó ti engage mi. Ṣó ti rí? Mo ti wà engaged. But engage? Kí ló ń bá mi sọ now? Kò tí tó ṣù kan tèmi àti ní issue now. Why do you make us go to engage? How come? So that means Putin cheat on me last join here then. Yes, Putin follow me ngba pa fin fẹ́ra nìyẹn. Baba Jide, you know me very well. Ó mọ̀ mí ju any other person lórí ilẹ̀ alẹ́ yìí. Ó mọ̀ wípé I will never cheat. Wo Ọlọ́run ló jẹ́ kí n pàdé alálùbáríkà ọkùnrin yìí. In just 1 week láàrin ọ̀sẹ̀ kan ló engage mi. Ló yẹ kí n mọ̀ wípé olóríire ó yàtọ̀ sí àwọn èèyàn rádaràdà ọkùnrin yàmàyàmà tó ní òun ní ìfẹ́ mi dénúdénú, òun máa fún mi ní ayọ̀ tó máa bá mi kalẹ̀. Ọmọkùnrin alálùbáríkà tí orí ẹ̀ pé òun ló fún mi ní òrùka yìí as evidence of love wípé òun ní ìfẹ́ mi tí ọkàn kóun dẹ̀ máa bá mi kalẹ̀ ni. So I never cheated on you. So Boluwatife, are you telling me pé o lè fẹ́ mi nìyẹn? But don't do this to me. Hello? Baby mi, mo wà nílé o, mo wà nílé. Ó mọ̀ kó ọmọ jẹ́jẹ́ ni mí. Iṣẹ́ mélòó lè mi ṣe? Mo ti padà sílẹ̀. Yeah, mo ti wà nílé. Mo wà nílé báyìí. Okay. Màá jẹ́ kó mọ̀ tí màá padà jáde ṣá. Okay then. Ó tí fún mi o. Kí ni ẹ jí àndọ̀ ẹ? Okay. Má yẹ̀wò má pẹ̀ later. Okay. Oh. At pretty queen. 114. Pretty queen 114. Wow. Mo dáràn ọmọ ẹ̀ láyà.
ọmọ ẹ̀ láyà yé. Ṣó mú dẹ́ ni? Kí n sẹ́nu belé yìí. Ẹwà ya ọmọ ẹ̀ tí n bá sí ẹnu dé. Tí mo sí ẹnu dé. Má fagbẹ́ o. Tàdé mo wò yìí. Tífẹ́ rèé. Tífẹ́, Tóyìn, Ayọ̀. Pẹ̀lú ọmọ tí mo bá sọ, ṣé wọ́n mara ní? Wọ́n mara. March 27th. Tífẹ́, Ayọ̀, Tóyìn. Wọ́n mara wọn rí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ti gba engagement ring lọ́wọ́ mi. Mo propose àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Tífẹ́, Tóyìn, Ayọ̀, ọ̀rẹ́ ni wọ́n. Mo tún fẹ́ mú kẹrin. Mo propose sáwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣé kò ti fẹ́ bu mi lọ́wọ́ báyìí? Táwọn mẹ́tẹ̀ẹ̀ta bá mú mi ńkọ́? I'm coming. Sorry there. Hi, darling. Baby. I must confess to you. I'm speechless. You're so beautiful. Thank you, darling. Thank you. All for you, baby. You're my queen. Thanks, darling. Ah. Kí ló ṣe? Ah. My darling, money. Baby, come. Baby, come. Ah. I'm going to get you to visit that table. Kí ló ṣe? Don't worry. Very soon, I'll be able to. You will remember what I'm saying. Only one more time in the kitchen. No, John, I'm not sitting. Let me help you out. Don't worry. Okay, if you want to stay ready, let me treat you like the queen you have. Come and have your seat. Okay, then. Thanks, darling. Baby, few minutes. Okay, I'm ready. Okay. Just few minutes. Okay. Okay. You know what I'm so happy? What? Oh. Do you need something? Yes. What? Oh my gosh. Sorry, baby. Okay. It's okay. Oh. Okay. Sorry, Bacon. Oh. Little, mi fẹ́ jẹ púpọ̀ inú mi kún. Oh, my dear, what dear? Ó ti tó. Okay, dear. Peppered for more. Okay, this is fish. Okay, dear. Oh, let me go. No, baby, it's okay. My manager, I'll use it like that. Me tea, roti. It's okay, my jebe. Okay, dear. Oh, no. You have to pray. Only let's go to jail now. I don't know my manners. Let's pray.
lórúkọ Jésù Olúwa fẹ́ jẹ ọpẹ́ Olúwa bá wa jẹ Olúwa bá wa jẹun pèsè fún àwọn tí ò ní bẹ́ẹ̀ni oúnjẹ yìí má jẹ́ kó gbòdì lára wa lórúkọ Jésù Olúwa wa la gbàdúrà àmín 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 lórúkọ Jésù. Kò sí spoon tí mi gan lè fi bọ́ oúnjẹ jẹ́ kí n lọ sí spoon mi. Ipe mo fẹ́ fún ẹ lóúnjẹ ara mi kàn gbọ́n mi. Oh baby. Ta ló fẹ́ lóúnjẹ? Mommy of course. Ta ló expect kó kọ́ mi? Daddy ò ráyè gbogbo yẹn. Oh okay go. Yeah. But please baby get me some water. I will. Alright, darling. Hold on, mo fẹ́ get it say. Okay? darling. Yes. Oh my God. Yes. Baby! Oh my God, baby, I can't believe it. Oh my God. Baby. I love you too. I love you so, so much. Huh? I said, it's okay. And I'm yours forever and ever, baby. I love you so much. Oh, baby. Oh my God, I'm so happy. What is it? Let's go to your room. Are you serious? Yes, I am. Let me give it to you. I can't wait. Mo dèjì, mo bá arúgbó kan lódò, mo ní ó bù mí lómi mu, ó lóhùn ò bù mí lómi mu, mo ní ó ṣapá tanganran, mo ní ó ṣẹ̀ṣẹ̀ kọjọrọ, bí ìkákò mi ni ká yìí kò. I finished it at once. Ẹnu mi dùn. Ọ̀rọ̀ wa tó ọpẹ́ ojú ọpẹ́ lọ. So ẹni tí ayọ̀ rí ní Amẹ́ríkà ló propose ìwọ náà tí gẹ̀ẹ́sì ti wà lórí ọ̀rẹ́ láti ọjọ́ tó ṣe waste time ẹ̀ tó lè kọ̀ọ̀kan tó sọ̀rọ̀ sọ́dọ̀ lè gbàdúrà wà báyìí. Àtìgbà tá a ti ní àìjẹ́ àwípé ẹni tí ò bá engage wa kò lè get there. Ó máa wọ̀ fún wa. Àwọn èèyàn máa náà sọ wípé 3 is always a count, but this is what we pay. At all thanks to Toyin. Ṣé rí nǹkan tó ń dùn mí ni wípé mo waste time mi pẹ̀lú bọ̀bọ̀ gẹ̀ṣin yìí. Ṣebí èèyàn ni mo pàdé yìí, ṣebí ring lélẹ̀. Sí Stanley dẹ̀ engage mi. Ọlọ́run ló bá mi gbé Stanley wá. I'm so happy. So happy. I still get nervous. I am so excited. Okay, based on logistics, Kali ma ṣe best lady. Ṣe best ara. Okay. Èmi ní idea. Mo feel pé ká pé àwọn friends wa. Ká meet, ká show we are small get together láàrin ara wa. You are very right. Brilliant. And you know what? Tí a bá lè invite àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bá lè wá, that means they will get to know one another. Then àwa gan àmọ́ àwọn ọkọ ara wa. I'm super excited. Not only you, baby. We are all excited. We're my wedding dress. My wedding. No, baby, my for you.
Mo ti pe nọ́mbà tí tí o fi kọ. Reason for being pé kí wá bá ẹ láti bá ẹ sọ̀rọ̀ nìyẹn. Please. Kí ló kù lẹ́nu ẹ tó fẹ́ bá mi sọ? Ìwọ ló misuse opportunity ẹ now. Mo ti fún ẹ ní time tó. O dẹ̀ ṣe nǹkan tí mo fẹ́. And it is over. Can't you just get out into your thick skull? Baby, please, I beg you with the name of God. See, I swear to God. Má bá mi sọ òyìnbó, jọ̀wọ́ kó fi mí lẹ̀. Okay, you know what, baby? Just give me a little time. I'll get married with you soon. Please, baby. Ó dàbí ẹni pórí ò pé. You've wasted your time. Ìgbà tí mo fún ẹ o ti waste. Kò sí nǹkan tí mo lè ṣe sí. Why can't you just get it into your thick skull? Kò sí, ó ti late, my dear. Baby mi, mo fi Ọlọ́run bá mo fi bẹ̀rẹ̀. Ṣé tó bá fún mi ní another one more chance? Mo lè misuse ẹ. Mi lè fún ẹ chance kankan mọ́ Gẹ̀ṣin. Mi lè fún ẹ chance mọ́ because mo ma marry soon. I'm already engaged. Baby, why would you watch a total stranger? Total what? Yeah. Do you even know the guy we're talking about? Oh, mo boy now. Kì í ṣe pé mo ò bá tán anything about him. The same opportunity tí mo fún ẹ, time frame kan náà ni mo jọ fẹ́ yín méjèèjì. This guy, I've been dating him for almost 3 months. Ó dẹ̀ ti engage me, show ríran ni. Can't you see? This is a ring. Ìwọ mo fún ẹ ní 3 years. 3 good years. Wàá máa fẹ́ ní dollar fún mi. Wàá máa toss me around bí ball. Baby. Wọ́n fọ́ mi lẹ̀. Baby, please. Mo fi Ọlọ́run bá bẹ̀rẹ̀. Sori ìgbà ẹni mo ti change, baby. Please, I beg you in the name of God. Ó ti jẹ́ kí ni? Baby, mo ti change. Mo ti ready at the fencing. It seems you are sick. God. I know what to do. Gbénga. Baby. Gbénga. Baby. Gbénga. Gbénga. I don't want to see this guy. This idiot. I don't want to see him in my house. Hey. Ẹ kú tẹ́ńpà o. Bọ̀dá Gẹ̀ṣin rèé. Boyfriend yín. What's the business? Kí ló kọ́ ẹ bẹ́ẹ̀? Kí ló kọ́ ẹ bẹ́ẹ̀? Now walk him out. What? This is a conundrum. You two were good together. Ẹ nífẹ̀ẹ́ ara yín now. Why don't you just shut your mouth? Kó gbá bí kí ẹ lọ. How about so ìbórí burúkú? What's your business? Kí ló kọ́ ẹ bẹ́ẹ̀? Now throw him out. After embarrassment, what is next? It is. Ẹ ránṣà. Wọ́n wá lọ, Ọlọ́run sọ yín lọ sọ yín bọ̀. Ẹ mú kí yín. Ọlọ́run sọ yín. Ọ̀pọ̀lọpọ̀ máa ń gbìyànjú káwọn ọmọ tẹ́ ni. Mr. Fẹ́mi. Kò sọ̀rọ̀ mọ́. Ẹ̀kọ́ ti dàjọ́ yín lẹ́sẹ̀ mi kẹ́ ẹ bó ti. Argument, please. Mi ò ní. Wá Mr. Fẹ́mi, àní kò fi continental lẹ̀. Mo kò fẹ́ béèrè ìbéèrè kan ni. Fẹ́mi ṣé mi ò dá tó lọ́mọbìnrin ni? Take it time, má kánjú díẹ̀ ṣe slow. Lóró lẹ sì ń yílé lórí báyìí. Lẹ ń yílé lórí ayé yín ti bàjẹ́ bàbá ti sá. Ẹ̀yin náà ìwọ̀n gbọ́n yín bí àtẹ̀kù tẹ́lẹ̀nú lẹ̀bi ẹsẹ̀ ẹran. Ẹ sì ń sọ̀rọ̀ lọ́rọ̀. Wọ́n wọ́ọ̀kì ọkùnrin ọlọ́kùnrin out inú yín sì ń dùn ẹ sì ń ṣàpérò ń bí ayé yín ti ta o. Sáti nǹkan tí wo ṣe ń mọ̀ bá kọ́ wá dáná fún mi ebi ń pa èmi o. Lẹ́nu ẹ̀ sọ̀hún jọ kó tó ṣara gbẹ bí àwọn tó wà ní fíìmù Ṣàwòrò Ìdàmọ́lé ló ń jẹ òfúnjẹ náà ló jẹ títí náà ló ṣara yógó ṣọ̀rùn gùnbọ̀rùn àti ǹgà. Ṣé bọ̀bọ̀ yẹn gbádùn báyìí? Ó sì kí àtọ̀run náà lẹ ti máa rí ọ̀rẹ́ òyà. Ṣé mi ò dá tó lọ́mọbìnrin ni? Iwájú ló kún ẹ̀yìn ló kún factory fitted AC. Bídè mi ò rí pò dáa. You are an embodiment of beauty. Mi ò dáa. Mi ò ní pò dáa. Irọ́. Pàtí ẹ̀ nífẹ̀ẹ́ mi díẹ̀ ìfẹ́ díẹ̀ tí ní báyìí mi yóò ti ẹ̀ pọ̀ tí ní báyìí. Ìfẹ́. Èwo lọ̀rọ̀ ìfẹ́ tájọ sọ́nsìn. Èmi náà wà embodiment of beauty yẹn ò ní tí ìfàfẹ́ wà mo kàn like ẹni kì í ṣe pé ìfẹ́ mo like as a person kò sí ìfẹ́ ní ọ̀rọ̀ kí ló ṣe tó ń ké. You break my heart to me. Yóò fi ààrẹ bí ọkùnrin gbẹ̀yìn. Yeah! Yes! Yes! It's Funke! Calm down. Ọ̀rẹ́ mi ò yá mo ti síkì. Mo ti síkì nígbà bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni mo ti síkì.
o gbé Snapchat sílẹ̀ kó jẹ́ gist. Ṣé Ayọ̀ ò fẹ́ gbé ilé ìmọ̀ yẹn àbí báwo? Ó dàbí kó ti kó lọ sọ́dọ̀ ọkọ títí ẹ̀ ní ẹ̀ o. Ìpínlẹ̀ sọ bẹ́ẹ̀ láti bí abúlé week in sí virtually every blessed day ló lọ síbẹ̀. Ó ń dẹ̀bi lórí fún boyfriend ẹ̀kọ́ tó ṣe wedding. That sounds alright. Bàbá ẹ̀ kan ṣe pé mò ń ṣẹlẹ̀ sí ẹ̀jẹ̀ pé nítorí pé boyfriend yẹn sí around. Ó lọ sí Abuja fáwọn contract for if-not. Ọjọ́ ilé nínú ìbáwá àǹsí wọ́n ti máa kó sílé kó síta. Má ṣe bí ìyàwó nílé. Ti fẹ́ Abuja ni boyfriend ẹ lọ. Yes now. Abuja náà ló kìkì lọ. Ṣé o rí pé di mi mọ́lé ni? Abuja ló wà. Ti ní ìṣẹ́ gan. Bá ó tẹ́ pé kí n má wọrí. Ó máa tètè dé in time fún get together wa dinner tá fẹ́ ṣe. Ká dẹ̀ mọ́ mọ́ra wọn sí. Ṣèbí bí àwọn bá tiẹ̀ pàdé àbí kankan but then dinner party wa yẹn náà ó ti dé tán máa yọ àwọn. I can't wait. Irọ́ ló pa ìwọ wo ló mèrè sá. Bébí kí ló máa interest ẹ ní gbogbo ọ̀rọ̀ bọ́ọ̀lù ṣé mi tó ẹ wò ni. But time tí màá fẹ́ wo bọ́ọ̀ tèmi ìṣẹ́jú mélòó ló fẹ́ fò pápátẹ̀ 2 hours. Gbogbo time tó kú ìwọ ló ní náà. But then Oni. What is it? Dinner party seems so happy. Even at an arena àti àwọn friends on to organize. Nǹkan tó fẹ́ sọ nìyẹn tó fi dẹ́rù bà mí. Mi ò ní láti dẹ́rù bà ẹ́. Mo ti fẹ́ kó stand out lọ́jọ́ yẹn láàrin àwọn friends wọn yẹn. Mo ṣàmọ̀ pé bébì tèmi àgùntàṣọ́ lónìí. Wàá wá ṣe gbogbo ẹ̀ á wá wà lórí ara wọn. Mo fẹ́ kó stand out láàrin àwọn guys ẹ̀ lọ́jọ́ yẹn. Mo fẹ́ kó mọ̀ pé bébì tèmi ó yàtọ̀ sáwọn pàǹtó èyí. Ó dà pé ọ̀fọ̀ ara ẹ ti ń doubt mi àbí? Ẹbọ tó mọ̀ mí tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Definitely tó bá mọ̀ mí tẹ́lẹ̀ kó yẹ kó máa sọ gbélé tó sọ yìí. Ó mọ nǹkan kan tí màá tó wá ṣe, tí màá fi surprise ẹ̀, tí màá dẹ̀ fi jọ gbogbo wọn lójú. Àwọn friends wọn àbí kí ló pé tí wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ máa ṣáájú everybody tó bọ̀ bẹ́ẹ̀ máa ṣáájú wọn débẹ̀. Kò sí kankan nínú àwọn friends wọn tí wọ́n máa wọnú ilé tó bá rí mi lórí ìjókòó ẹ̀rù àbá. Baby, I need to go back to that level. Oh, expect ya me? Me expect ya, baby. I'm so glad. Baby, sorry, buddy. Ó jẹrin. Stop. What? Ti yé mi wọ. Ó ti yé. Just stop. Baby, let's go.
Oh, no, sit down. Thank you, sir. Omo Adebayo Street. Near Kayode Junction. To buy the Kayode Junction, by the right, by on Tide Road, straight down. Okay. Adebayo Street, number 45. Okay, number 45, Kayode Junction, Adebayo Street. That's it. Straight down. Exactly on Tide Road. Oshé. So I party drink here, abi? Okay, very necessary. Fuel, yeah. Epo. Oh, they say everything me love it. Cause while I joke about get a way. Ẹjọ́ sà, àǹtí ẹjọ́ ẹ torí Ọlọ́run, number 45, Kayode Junction, Adebayo Street. Okay, tẹ́ bá rìn síwájú báyìí, ẹ turn to your right, tẹ́ bá ti dé the junction bẹ́ẹ̀. Ẹ wo ẹ̀gbọ́n, ẹ má dá lò. Ṣé mo mọ̀ ni? Kayode Junction lẹ ti bọ́ta ń bẹ̀rẹ̀. Okay. Adebayo Street lẹ́wà yìí. Okay. Kí ni nọ́mbà létẹ̀ ń lọ gangan kí lẹ sọ? Number 45. Number 45. Oh. Ẹ lọ straight down by. Okay. Number 20 ni létẹ̀ ń wó lọ́kọ̀ ẹ̀. Ẹ bá ti lọ straight by 21 to 45 ó wà mẹ́. Left. Ilé yẹn ni. Left ni kẹ́yà sí. Ilé yẹn nìkan ló fáyìn ju gbogbo street yẹn. Wọ́n ta iwájú ẹ̀ báyìí. Ó ní gate. Number 45 ni. Àwọn ladies kan báyìí ló ń gbé bẹ́ẹ̀. Wọ́n ní gate man kan. Gbẹ̀ngà pangúfọ̀ lọ́ọ́ máa polówó ẹ̀ ó stupid gan tẹ́bà mowó dání kò ní sí gate fún yín o. Mi ìbẹ̀ wá lówó ó ti fẹ́ tún yẹ kí n fún mi lówó bọ̀ mi ò lówó. Àná ẹ má wọrí. Mo lè rí change kí n fún gate man ẹ̀gbọ́n mi ò fún mi lówó nígbà fún ẹ̀gbọ́n mi ò tán ìtì kí n tó dé nígbà yìí. Ẹ fẹ́ fún wa lówó. Ẹ dẹ̀ tún tọrọ owó lọ́wọ́ wa. Ẹ má bínú. Fuck. Ó ga ọ. Adarí kan. Reception ti dá wàhálà. Àbúrò lọ́lọ́ ìdá. Gbogbo wọn fẹ́ wà nọ́mbà 45 sí báyìí wọ̀ lọ́hùn. Àtúlọ̀ báyìí kò ń pòyà ń pòye kó ti fẹ́ tọ́nu mọ́tò yìí. Ọmọ. Ẹ káàsán, àǹtí, ẹjọ́ nọ́mbà 45 ni mo ń lọ. Wọ́n ní Adebayo Street ni mo wà. Wọ́n ní mo ti kọjá Kayode Junction. Gbogbo ṣe júwe fún mi gbogbo àwọn tí mo bá roundabout ni mo kàn ń yí. Irú junction tá a wà ní sí mo ti wá bẹ̀lẹ̀ kan. Wọ́n ní ilé ẹ̀ ties ní all round. Àdè rí ẹjọ́ ìṣàánú mi. Ibo níbẹ̀. Ẹ má bínú ìtòrí Ọlọ́run. Ẹni ẹ mọ̀ bẹ́ẹ̀. Bí mo ṣe jáde mo ti dààmú gan ni. Àyà mi já, kó má lọ jẹ́ bọ́ǹbù ló wà níbi ayé le. Oh no. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti dààmú gan. Ṣé irú junction yìí mo ti wá sí junction yìí lẹ́ẹ̀bí mẹ́ta. Mo kàn ń wá ilé ties, wọ́n nílé yẹn ties ni mo ń wá kiri látàárọ̀. So bẹ́ẹ̀ wá ṣe ní ẹ mọ̀ bẹ́ẹ̀ inú mi dùn. Èmi mọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run mi fún yín ní wàhálà ṣe. Ẹ ṣe nọ́mbà 45 ni. Okay, ilé ọ̀dọ̀ wa nìyẹn bẹ́ẹ̀ lèmi ti ń ṣiṣẹ́. Ọ̀dọ̀ yín ni. Bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ ẹ mọ àǹtí Tífẹ́.
Àwọn ọ̀gá mi nìyẹn àǹtí Tífẹ́, àǹtí Tóyìn pẹ̀lú àǹtí Ayọ̀. Àwọn ọ̀gá mi làwọn tèmi bá ṣiṣẹ́ nìyẹn. Ọ̀ndà wọn lèmi wà. Ẹ mọ̀ bẹ́ẹ̀ lóòótọ́. Ẹ mọ̀ bẹ́ẹ̀ lóòótọ́. Ẹ̀gbọ́n mi ló rán mi sí wọn pé kí n gbé ẹ̀bùn kan fún wọn. Àwọn ọ̀gá mi ò sí nílé. Ṣé ní mẹ́sẹ̀jì ni? Tẹ́ bá ti rí àwọn, tẹ́ bá ti rí mi, ẹ ti rí àwọn ọ̀gá mi. Ẹ ṣọ́. Tẹ́ bá tiẹ̀ rí mi gan ẹ̀ lè wọlé sínú wọn. Ọ̀dọ̀ mi lẹ máa gbà wọlé. Ọ̀dọ̀ yín lẹ máa gbà wọnú wọn. Ọ̀dọ̀ mi lẹ máa gbà wọnú wọn bẹ́ẹ̀ ni. Èèyàn tó ń gbénu yín pọ̀ gan. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta inú mi ni wọ́n kàn dòdì mú lẹ́yìn kọ̀ọ̀kan ni. Mo lè rí nílẹ̀. Ọlọ́run má jẹ́ kójú yín fọ́. Àwọn ọ̀gá mi ò sí ilé, kí lẹ fẹ́ gbé fún wọn. Ọba yín ṣàwàdà ní mákẹ́lì. Ẹ̀gbọ́n mi ti gbé kínní fún ẹni tó ti fẹ́ Ayọ̀ Tóyìn. Ọ̀dà. Ẹ má bẹ̀rù. Èmi ò lè bẹ̀rù sí tẹ̀sí láwọn ọ̀gá mi lẹ́sẹ̀ gbé fún. Ṣẹ́rí tí n bá dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi, mo máa lè sọ fún wọn pé ẹni báyìí ni mo gbé gift fún, ẹ jọ̀ọ́ ṣé mo lè mọ orúkọ yín. Bídèmí. Bídèmí. Àǹtí Bídèmí. Ẹ má pè bẹ́ẹ̀ yẹn ti géètì mi. Ẹ bá fẹ́ géètì mi dáadáa lè lo bímbìm. Bímbìm. Ó wù mí náà kémi náà máa gbé inú yín ká lè di mẹ́rin. Òkúyalẹ̀ ní ṣìnà. Ẹni ṣìnà. Kò fi kí n fẹnu kò yín lẹ́nu. Àwọn pọ́ìntì ni pẹ́pẹ́ dem gang. O ṣé o bébí. Ẹ bá ṣàti fẹ́ jáde sí gbòòrò kó tó di pé máa lọ luwé ko. Mi ò lówó lọ́wọ́ níbo mo lè ṣe transfer. transfer. Ẹ máa lọ. Kí n nọ́ké fún yín. Mo lè nọ́ké. Àbí kí n ṣayé jẹ. Ẹ ti overstage welcome yìí ẹ máa lọ. Mo ti dààmú gan ni. Ẹ máa lọ. Wàhálà mi pọ̀ bí mo ṣe máa ń ṣe nìyẹn o. Aláwàdà ni ẹ máa miss. Ṣoko tó tán tí ẹni tó fẹ́ wọ́n máa fi kólúwẹ̀ lómi ọ̀gbẹ̀ jẹ́ ni. Ti Bídèmí. Ara yín ló wọ̀. Ó Bídèmí. Ó Bídèmí. Ó Bídèmí. Ẹ̀yin bá wọ̀. Ọ̀rọ̀ tètè kí ẹ ṣe spec. Wọ́n tún padà wá bí. Ẹ ṣe spec. Ẹ tó débi induction yín lọ́la o. Ẹ ṣe spec mi. Àwọn ọ̀gá mi wà nílé. Èmi máa lọ gbé fún wọn fúnra ara mi. Wèrè máa lọ outside lórí. Ire o. Kí la mọ̀ tó lè wà bẹ́ẹ̀ bí? It's not George. Abu is coming. Girls, ẹ jọ kí ló ń kíkan ọ̀gá ìzí yẹn? Ó yẹ kó ti máa dé. Honestly, ó ti sú mi. Even Stanley yẹn, ó sọ fún mi, ó lóun máa tètè dé. Now look at the time. I don't know. Ẹ̀yin yóò rẹ̀ ló ṣe báyìí. Fi snap sílẹ̀. Traffic máa wà lẹ́bi Saturdays. Kí ló fẹ́? Ṣe rí àwọn kókó báyìí ni wọ́n gbé pásẹ̀ yìí wà ní mo ní kí n sáré ní wọ́n bá yín nílé. Okay, níbo ló wà? Show you answer. Bó ṣe gbọ́ pásẹ̀ yìí. The letter is even addressed to the three of us. Ní Ayọ̀ ẹ̀ ti fẹ́. Kí ló wà bẹ́ẹ̀? Ṣé àwọn kọ́kọ́ bẹ̀ ká? Pátá jẹ́ landlord. Nígbà tí ìjẹba jẹ́ ló wọlé. Pátá ní ká kúrò nílé òun, tí ò bá dé ní ká kúrò nílé òun. Ká mọ̀ nǹkan tó wà bẹ́ẹ̀. Adẹ́kùn lọ sí Lẹ́kì. Dear Toyin, Sife, and Hayo. This is your boyfriend, or rather fiancé, Okiki, Stanley, or Tolu. Whichever name you choose to call me. Yes, all three of you have been sleeping and dating the same man. Jésù! Wọ́n ti gbọ̀gá mi jíbi ti ara. Get out! Get out, Eke! Gbogbo nǹkan ló máa ń já sí. Ọ̀daràn. Òkìkí ti pa mí. Toyin, just take it easy. Toyin, be calm. Tife, please continue reading. Continue reading. It all started with Toyin. When she refused to have sex with me, except I show her a commitment to marry her. From that moment, I realized that for me to be able to enjoy real sex with beautiful ladies like you, all I needed to give them is an engagement ring. And that's what I did. I'm finished. Okay, take it easy. Just be calm. Tife, continue. I'm finished. Okay, Toyin! This is
don't believe them. Oh, you mean no? You're just shaking. I thought we'd have it. I never realized that all three of you were friends until I saw your pictures on Facebook. Standing together. I must confess that the sex with you girls was something special. You are all sweet in your different ways. But now that I have gotten what I wanted, there is no point continue with this. Oh my God. I can't do this again. Hold on. Just hold on. Okay. You pull. Wait. You pull. You girls should not bother to look for me, as I have moved away, and you will never find me again. Those engagement rings I gave the three of you, and the story myself and Tife were just fake cosmetics rings. I got it at a very cheap price, so you all men are wicked! Oh my God! I'm feeling cold. Okiki. Why are you calling Okiki? He told me that he's Stanley. I'm feeling cold. And he told you that he's Tolu. Oh my God. Good why? What is the problem, young woman? Ṣó mọ̀ wípé nígbà tí ẹni yẹn máa dé ó gbé lẹ́tà àti gift wá mo lè gbé wọlé nígbà táwọn ọ̀gá mi máa ka lẹ́tà ó mọ nǹkan tí mo rí ọkùnrin kan náà òun ló ń bá wọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe. Bẹ́ẹ̀ ni. Ọkùnrin kan. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Casanova ni bọ̀bọ́ yẹn ṣá. Casanova kọ́ Casablanca ni. Ìrọ̀ Casanova. Casablanca ni. Kí ló ń jẹ́ Casablanca? Kí ló ń jẹ́ Casanova? Kí ló sọ pé Katangwa ló ń jẹ́ Casablanca. O senseless ṣá. But continue. Wo torí nígbà tó máa ka lẹ́tà yẹn báyìí gbogbo wọn bá dákú sílẹ̀ lọ ṣe báyìí. Ara mi wọ́n bù máa ń ṣe ọmọ wo pé ìkúnlẹ̀ abiyamọ wọ́n ti lù wọ́n jìbìtì ara. Ọmọ. Ó dẹ̀ wù mí kiri bọ̀bọ́ yẹn ṣá òǹdà ó ṣì wà ń tàmú nídà TV. Tó wá rí náà nǹkan. Kí ni? Àwọn ọ̀gẹ̀ tó yẹ kó máa lò síbi tó wà òkè ò ní lò síbi tó wà òkè ṣe fẹ́ lọ bàjá ni. Èmi bàjá kẹ. Irọ́ má ṣèkí ẹ ní. Má congratulate pé àwọn ọmọ you are a real man. Èèyàn gidi ni. Ìwọ fake man. Agbárí bọ̀bọ́ yẹn pọ̀ gan. Obìnrin ẹyọ kan péré ló dúró síwájú ẹ̀ tó sì lè handle ẹ̀. Obìnrin ẹyọ kan kún. Factory fitted ò tí lè handle ẹ̀. Alo ordinary. Má fọwọ́ kàn mí. Wo mo gbó nǹkan kaná ń jó. Kúrò. Má lọ. Ó ti èmi dá mi. Lẹ́ka fọwọ́ lọ́kàn. Igẹ̀ iná ní ṣá. Ó ní ìdúgbà. Táyì tó ní Casanova. Casanova kan Casablanca. Ó lọ má ti fi gbogbo pa mí. Àwọn ọlọ́run mi ní ìgbà. Ayọ̀lá, mo fi Ọlọ́run àdó dá ìsáyé, mo fi bẹ̀rẹ̀. Jẹ́ kí ní jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin tó máa wá sí ilé mi. In fact, mo fẹ́ rí ẹ mọ́ nílé ayé mi. Kò ṣe pé lílé ayé torí mo gbàdúrà àkókò, but mo fẹ́ rí ẹ mọ́ ní láìpẹ́. Ọkọ mi, olórí mi ò dẹ̀ jọ́. Ó ṣe rí pé mo ti ń bẹ̀ látàárọ̀. Èmi náà tí mo lọ kò gbé mi. Jọ̀ọ́ ọkọ mi ò dẹ̀ gbà mí padà torí Ọlọ́run. I love you so much. I love you from the bottom of my heart. I don't have anywhere else to go. Oh, Jọ̀ọ́ Geshi. Ayọ̀mí. Hey, baby. Ó ṣe mí láàánú pé o love me. But èmi ò nífẹ̀ẹ́ láti. Ìwọ ni obìnrin
tó san àti máa kọ́kọ́ date mo ṣe torí mo like wọn. Ṣé ọkọ mi jọ̀ọ́ torí ọlọ. Ayọ̀ mi tí etí ẹ̀ bá ti tẹ́lẹ̀ bó mo ṣe ń sọ tí o bá gbọ́ mo ní rò pé ojú ọ̀fọ̀ wá rí pé mo ti engage. Ìwọ ni ó kéré ò lè gbọ́kọ́ lọ́wọ́ mi sórí gẹ̀ẹ́sì tó ń wò yìí ò mọ bá ṣe fi ibi báyìí bá ṣe fi lọ́lẹ̀ síbí ó ṣe dúró ilé tó dúró yìí gẹ̀ẹ́sì gbọ́ fúnra rẹ̀ tó tún dúró kò ṣẹ̀yìn mi ṣé wá rí bí mo ṣe ń wọ ẹ̀ kó wá wọ inú ilé yìí tó kéré nínú ẹrù ẹ àti yìí tó bá wúwo jù fún èmi máa bẹ́ẹ̀ gbé tó bá wá pọ̀ ò tó sọ wípé ò ní gbé pé ò ní kúrò nínú ilé yìí mo wá fi yé ẹ wípé kí obìnrin kó tàtọ̀ rìn kọkùnrin kó tàtọ̀ rìn káwá wo ìjọba lómi lẹ́yìn ẹ̀sẹ̀ ìjura wọn lọ ó kéré. àǹtí má jẹ́ kó yẹ yín pé kékeré lábẹ́rẹ́ tèmi kéré kí n ṣe mímì fẹ́ mi yẹbi tìyín kẹ́ wá gbọ́ dáadáa o mi ò bá yín nídìí ẹrù yín dépò tí mo máa lé yín jáde ẹ̀tẹ̀ tí yín kẹ́ gbọ́ mi kẹ́ tó tẹ́ out. Kí ló sọ? Mo ní ká jáde. Tí o bá padà sí ọkọ mi ọlọ́run máa gbọ́ mi. Torí in fact time tó lò wíwá sí ọtí àwọn ọmọ kìí tí mo máa ń gbé ọmọ ọgbà tí mo lè ṣiṣẹ́. Out! Please! Out! Mo fẹ́ fi àsìkò yìí sọ fún ẹ pé kó má bínú sí mi. Ọmọ kí mo rí lẹ́yìn nífẹ̀ẹ́ gan. Pẹ̀lú kan tó wá ṣẹlẹ̀ lálẹ́ kò ní pẹ́ tí màá ti fẹ́ níyàwó tí màá gbé ẹ sílé. I trust you. Thank you, baby. Ṣorí kan tá a ṣe nílé yẹn mo máa wá ṣe wọn. Mi ti fẹ́ pè lè pé nǹkan tó ṣẹlẹ̀ sí wa ṣẹlẹ̀ sí wa. Ó possible kí just one guy kó lè play pẹ̀lú intelligence wà nípa. Ó dùn mí débi wípé bọ̀bọ̀ lórí burúkú Stanley yìí ó dẹ̀ tún jẹ́ kí wọ́n lose gẹ̀ẹ́sìn ẹ́. Tolulope rẹ̀ fẹ́mi àbú lórí burúkú olólùwọ̀n jẹ́. You know. Tolu or Stanley nǹkan tó ń jẹ́ kọ́ nìyẹn. Òkìkí ló ń jẹ́ àmọ́ òkìkí ibikíbi tó bá wà ẹlẹ́dàá mi máa fìyà jẹ ẹ́ ni ó máa lé báyìí ni ò ní bá. Nǹkan tó bá tiẹ̀ ń kó máa jẹ́ whatever tí wọ́n bá tí gbogbo wọn bá tiẹ̀ jọ máa jẹ́ báyìí ó dùn mí ó ti sú mi àbí bẹ́ẹ̀ ni pé kéèyàn kọ̀ tiẹ̀ lọ pokùnso àbí kéèyàn kọ̀ kó sínú odò kan I'm tired ó dùn mí ó dùn mí ó dùn mí ó mo tún wá lọ sọ́dọ̀ ẹ̀ kò jẹ́ kí n rí nǹkan kó sọ he didn't want to listen to me. Ẹ wo ní ìta nìyẹn. Good afternoon. Ẹjọ́ má bínú pé mo disturb yín o. Ṣé mi ò disturb mi ṣá? Ẹ wá mi ò ṣeré o ẹ wo ẹ rójú mi ṣe pé mi ò rẹ́rìn bí kí n pa yín ni o ẹ má sọ̀rọ̀ bí wèrè o ẹ sọ̀rọ̀ straight ṣọ́ mi yé yín mi ò sí ní mú fẹ́fẹ́. No, nǹkan tó wà very important mo kàn fún wa sọ. Fẹ́mi àbí kí ló ti ń porúkọ ẹ̀ whatever tó bá fẹ́ sọ ń bíbá ilé ni just make sure you say it in simple and plain English. Sori mood tá wà yìí mo gbọ́ sọ nǹkan tó fẹ́ sọ. Okay. Nǹkan fẹ́ sọ fún yín ni pé èmi máa park kúrò mi báyìí ní ọ̀la so mo rò pé àjọ ń gbélé kò kàn ní dá kí n má rí mi mọ́ uncle mi wọ́n appoint wọn as commissioner for works so àwọn ló ní pé kí n máa bọ̀ kí n wá head press team wọn torí wọ́n mọ̀ pé English ni mo study ní school kò kàn síṣẹ́ ló ń jẹ́ ká ṣe teacher you understand so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Tífẹ́ ọ̀rọ̀ tó ń sọ ṣó serious àbí òun joke. Wọ́n ti fún mi ní official house àti official car mo dẹ̀ gbọ́dọ̀ report ní ọ́fíìsì ní ọ̀túnla so nǹkan kan tó ń jẹ́ kí n kó kúrò ní bíbá ẹ̀ lọ́la nìyẹn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ṣé tó bá kúrò ó fẹ́ máa lọ pátápátá ní àbúrò ṣe máa kú lọ ni kì í ṣe pé máa ṣe àánú mi. Òun ṣeré ni ó mọ̀ pé aláwàdà ni ẹ àbó serious jẹ́ ká mọ̀.
Really feeling convention. Mo kàn ní kí wá sọ fún yín náà ni thank you very much for your important and tremendous monumental contribution to my entire existence throughout my stay in this palace of That's good. Hey, was it general marketing? Last card. Oh, ni yóò máa rí lọ. Ìdáná mọ̀ mi ṣọ́ra fún òrùka ìyá. Ìdáná mọ̀ mi ṣọ́ra fún òrùka òfò. Ìdáná mọ̀ mi ọ̀nà mi. Ìdáná mọ̀ mi Tiki with my name mo ṣáàtì mọ̀. My baby, my baby, oh, this so good. Tiki on the beat.